lórí ọ̀rọ̀ K1 The Ultimate àti arábìnrin Comfort Emerson làwọn èèyàn ti ń sọ oríṣiríṣi ìrísí tiwọn. Báwọn kan ti ń sọ wípé wọ́n lọ owó agbára ni wọ́n fi ti arábìnrin Comfort Emerson ni wọ́n fi tì mọ́ àtìmọ́lé tó jẹ́ pé K1 The Ultimate ọlá pé ó máa lórílẹ̀‐èdè wa Nàìjíríà àtàwọn olówó àtàwọn olóṣèlú ni wọn ò ṣe ti K1 The Ultimate ni wọn kò ṣe ti mọ́ ọgbà ẹ̀wọ̀n wípé ọwọ́ agbára ni wọ́n lò fún arábìnrin Comfort Emerson. Gẹ́gẹ́ bí gbogbo wa bá ṣe mọ̀ wípé lọ́sẹ̀ tó kọjá yìí ó ní fọ́nrán fídíò ló gba orí ayélujára kan níbi tí K1 The Ultimate tó ti dúró sí iwájú bàálù tó ní bàálù ò ní lọ látàrí pé àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ wọ́n sọ fún Wasiu pé kò ní lé àǹfààní láti gbé in tó wà nínú ike tó gbé lọ́wọ́ kò ní láǹfààní àti gbé lọ́wọ́ ìyẹn flask tí Wasiu sì yarí pé ṣé kò mọ̀ ọ́n ni àbí kò máa ròyìn tó ń jẹ́ tí Wasiu tó kí fóònù mọ́lẹ̀ tó pe ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ bàálù náà wípé nǹkan báyìí làwọn ọmọ rẹ̀ ń ṣe o. Ṣùgbọ́n arábìnrin tí ó jẹ́ pilot ìyẹn awakọ̀ bàálù ó ṣíná nígbà tó jẹ́ pé wọ́n ló ti bẹ Wasiu pé kó dákun ó jẹ́ kí òun máa lọ ṣùgbọ́n Wasiu kọ̀ pé kò ní lọ ó dúró síwájú bàálù. Arábìnrin náà ó tẹná mọ́ bàálù Ọlọ́run ló yọ K1 The Ultimate tó wá jẹ́ pé Wasiu bá wẹ̀yìn ni ní tá à ń sọ yìí kọ́ la bá máa wí. Láìpẹ́ tí ojú bẹ́yà bíi ọjọ́ péré ti lọ sígbà náà ó ní arábìnrin Comfort Emerson náà ó náà dá ìjà sílẹ̀ nínú ọkọ̀ òfurufú tó jẹ́ pé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní wọ́n ti bá wọn parí rẹ̀ ní ìpínlẹ̀ Uyo wọ́n ní ṣùgbọ́n gbà tí wọ́n dé ìpínlẹ̀ Èkó padà arábìnrin Comfort wọ́n ló tún dá wàhálà sílẹ̀ ó gbé ìgbátí fún àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ òṣìṣẹ́ inú ọkọ̀ òfurufú Ibom Air wọ́n ní kódà àwọn tí wọ́n dúró láti bá wọn parí ìjà náà àwọn náà fi ti kó ìfọ́tí nígbà yẹn. Òun ló wá fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi wò pé kí ló dé tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí Wasiu ṣẹ̀ ó ní agbára ju ti arábìnrin Comfort Emerson yìí lọ. Wọ́n á ní kí ni ìdí tí K1 kò ṣe jẹ́jọ́ nígbà tí Comfort Emerson tó dèrò àtìmọ́lé lórí ìwà wọn ní pápákọ̀ òfurufú Èkó. Àjọ tó ń rí sí ìrìnkèrindò ọkọ̀ òfurufú ní Nàìjíríà NCAN wọ́n ti sọ̀rọ̀ lórí èrèdí tí K1 kò ṣe fojú balẹ̀ ẹjọ́ lẹ́yìn ìwà tó wù sí iléeṣẹ́ bàálù Valuejet. Àmọ́ tí arábìnrin Comfort Emerson tó jẹ́jọ́ lẹ́yìn tí òun náà wu ìwà tó farajọ irú tí K1 ṣe sí Ibom Air. Agbẹnusọ àjọ Nigeria Civil Aviation Authority NCAN Mike Achimugu tó máa sọ fún iléeṣẹ́ ìròyìn Channel pé K1 The Ultimate kò dèrò ilé ẹjọ́ látàrí pé iléeṣẹ́ Valuejet kò pe ẹjọ́ takò ó ní iléeṣẹ́ tí K1 tó máa ṣẹ̀ sí kò lo ẹ̀tọ́ rẹ̀ láti gbé lọ sí ilé ẹjọ́. Fún ìdí èyí àjọ NCAN ó kọ ìwé ẹ̀bẹ̀ sí àwọn tó yẹ láti bá arìnrìn àjò náà jẹ́jọ́. Lẹ́yìn náà ó ní wọ́n ní àwọn máa gba ẹgbẹ́ àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú lámọ̀ràn pé kí wọ́n fòfin de Wasiu láti má lè fò. Àmọ́ nígbà tó ń sọ̀rọ̀ nípa oníbàárà Ibom Air níbi tí arìnrìn-àjò náà tó ti lu òṣìṣẹ́ iléeṣẹ́ ọ̀hún ó máa ṣàlàyé pé iléeṣẹ́ ọkọ̀ òfurufú akérò náà fúnra rẹ̀ ó mà ló máa gba ilé ẹjọ́ lọ o. Ó ní ó yá nítorí wọ́n lu oníbàárà wọn òun ló jẹ́ kí iléeṣẹ́ náà kó tètè gbé ọ̀rọ̀ òun lọ sí ilé ẹjọ́ láì fi àkókò ṣòfò. Nítorí náà àjọ NCAN kò lọ́wọ́ nínú bí ọ̀rọ̀ náà ṣe délé ẹjọ́. Tí a kò bá gbàgbé ọjọ́ kan náà tíṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ó ní wọ́n gbé arìnrìn-àjò náà ìyẹn Emerson Comfort ó ní wọ́n gbé lọ sí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ sì fi sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n. Achimugu ó ṣàlàyé síwájú sí wípé àwọn ìṣẹ̀lẹ̀ ẹnu lọ́ọ́lọ́ yìí ó ń ṣàfihàn pé àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú ní Nàìjíríà tó fi mọ́ àjọ FAN AFSEC àtàwọn arìnrìn-àjò fúnra wọn ní ọ̀pọ̀ iṣẹ́ láti ṣe. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé kò sí ibikíbi ní gbogbo àgbáyé tí wọ́n ti ń fàyè gba ìwà tani yóò mú mi àwọn pápákọ̀ òfurufú. Gẹ́gẹ́ bó ṣe sọ àwọn òfin àtàwọn ìlànà pápákọ̀ òfurufú ó mọ̀ wà fún ààbò àwọn arìnrìn-àjò fúnra wọn kò sì sí ojúsàájú kankan nínú rẹ̀. Achimugu fi kọ́rọ̀ rẹ̀ pé gbogbo àwọn arìnrìn-àjò òun ló gbọ́dọ̀ gbọ́ràn sí àwọn òṣìṣẹ́ bàálù lẹ́nu ní pápákọ̀ òfurufú. Ẹ̀wẹ̀ ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ òfurufú ní Nàìjíríà
AON ó ti fi òfin de ọ̀dọ́mọbìnrin náà pé kò ní lè wọ ọkọ̀ òfurufú ní Nàìjíríà mọ́ títí ayé o. Èyí kan ọkọ̀ òfurufú lábẹ́lé ní Nàìjíríà àtàwọn ọkọ̀ òfurufú tó ń lọ sókè òkun lórí àsùn pé ó gba ojú òṣìṣẹ́ Ibom Air. Lánàá òde yìí ńlá múròyìn wá fún yín pé ẹni tí ń ṣe alága àwọn awakọ̀ ní Nàìjíríà ìyẹn MC Olúọmọ òun náà ti jáde síta ó ti rawọ́ ẹ̀bẹ̀ sí ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé ẹ dákun ẹ dábọ̀ ẹ jèbùrẹ́ awo olùgbẹ́bẹ̀ ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì bẹ́ẹ̀ ọmọdé ò ní mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹ bá wa dáríjì K1 The Ultimate ó ní ẹ̀bẹ̀ tí MC Olúọmọ tó ń bẹ̀. Ẹ̀yin náà rántí wípé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ K1 The Ultimate tó ṣẹlẹ̀ tán ó ní K1 The Ultimate ó ló bọ́ sórí ayélujára ló ń tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ ó tún tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà pátápátá àti òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú ní Nàìjíríà. Ṣùgbọ́n ní báyìí oríṣiríṣi ìrísí làwọn èèyàn sọ pé kí ló dé o tí wọ́n fi lè ti Comfort mọ́nú ọgbà ẹ̀wọ̀n tó sì jẹ́ wípé Wàsíù Àyìndé rèé èyí tó ṣe ó burú jáì ju ti Comfort lọ tó sì yan fandafanda káàkiri ìgboro ayé o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá tó orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Àdúrà Gbolúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Ẹ ṣé wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa ẹ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti kórè ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o àbúrò ò ní ṣe wá lágbára Ọlọ́run ọba Elédùmarè.